ìjọba ṣe nílùú Iyesi lẹ́yìn ọ̀nà àlà fún yín ọgbẹ́ ìmọ̀ lágbára arúgbó lágbára àṣà ọba jòlè ọba ṣọ́ọ̀pàṣọ oníbàjẹ́ fún yín. Orí kọkú òun lè ti gbọ́ àdúrà lẹ́nu ẹ̀ yìí ọmọ nílògbò àṣòwò ọmọ aṣọ lọ́ba tó ọmọ arígbá lábomi ẹ̀kú sèrè àwọn èèyàn pọ̀ èrò pọ̀ mélòó la fẹ́ dárúkọ torí ojúlùmọ́ pọ̀ jù kò dẹ̀ ní jẹ́ káwọn sùn pẹ́ àdìsá àwọn òjẹ́ pàrọ̀ àwọn àbọ̀ ojú òwú ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀ ọlọ́run àdàbà ló dẹ́yẹlé ẹ̀yẹlé nílé àdàbà ló kó ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀ òbí gbogbo yín pápátá la kí bẹ́ẹ̀ ni mi ò gbàgbé ṣíàmánu àjọfóyìnbó ti lu ọ̀tà ọmọ ẹ̀kú ọ̀sẹ̀ ọlálọ́mímí lòó àrí ọmọ ṣíkín ọlálọ́ olóyè náà sírù àyìnà ṣíàmánu àjọfóyìnbó akíyín bẹ́ẹ̀ ni mo kí ọba ọmọ alápàṣílẹ̀ ọmọ àgùdà pọ̀nkan ọ̀pá àkú ọdún ọba yóò láyé lẹ́rí pẹ̀lú àwọn ọmọ ilé àti ìyàwó ilé ẹ̀ ni wọ́n ń ju ọ̀làǹdá lọ́wọ́ ìyẹn máa yẹrí wá ti gbọ́ díẹ̀ nínú orin tí wọ́n kọ ó yá. àrà òní tán lé alára ẹ̀rí pé àrà lónìí rànran àrà òde òní ó tún ti ń wọnú orin ọ̀jẹ̀ ẹ̀gbọ́n orin oríṣiríṣi tí àwọn ìyàwó àti àwọn ọmọ ọba ayé tí wọ́n kọ ìbàrúlẹ̀ ẹrú tó rí tó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí pẹ̀lú àwọn olóyè ọ̀jẹ̀ ọlọ́pàá àmọ́ láwọn àwọn wájú nínú àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin òpin náà ń bẹ ń bẹ ìyá àgàn ń bẹ ń bẹ àti gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ pátápátá gbogbo wọn ni wọ́n pèsè síbẹ̀ kò ní bàjẹ́ nínú àwọn èèyàn tí wọ́n ẹ̀ ṣọ̀run àyọ̀kù náà dúró ti ìbàrú gbágbágbá ẹ̀rí pé ń kọsẹ̀ ní àwọn ibi tó lẹ́tọ̀ọ́ tó ṣe kókó tó ṣe pàtàkì láti kọsẹ̀ láti júbà láti ṣe ìwúre kí gbogbo ìlú Iyesi kó tùbà kó tùṣẹ kó gbìjọ owó kó gbìjọ ọmọ kó gbìjọ àlàáfíà ara ẹ̀rí pé gbàtí bàrúgbó wọn débẹ̀ atẹ́gùn ń fẹ́ wẹ́rẹ́rẹ́rẹ́ gbogbo ẹ̀ tutù dódódó ìyá àgbọn òbí dúdú gbogbo ọmọlé ibi pupa wọn dúró gbágbá ti ìbàrú wọn kọrin ẹja gbórin tí wọn kọ ń bẹ̀. Bẹ́ẹ̀ a bá ń ṣe ètò báyìí lọ́wọ́ tá a ń ṣe ọdún eégún Iyesi lọ́wọ́ a gbọ́dọ̀ fi ojú olóore hàn láwùjọ akí Honorable Kazeem Akanni aka Sake bákan náà ni Alhaji Ashifa Ọlákúnlé akí àwọn méjèèjì pé wọ́n ṣe é gidi akí yín alòyìn lọ́gbọ̀ ẹnu pé ẹ ṣe é pọ̀ ẹ kú náwó torí wọ́n ṣe sa ipá takuntakun wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà fún iléeṣẹ́ Lutasman Record International kí àwòrán yìí kó lè jáde àdúpẹ́ lọ́wọ́ yín o àdúpẹ́ lọ́wọ́ yín lórúkọ gbogbo ìlú Iyesi pátápátá ni àwọn méjèèjì yìí ni wọ́n fi sa ipá takuntakun fún àwòrán tẹ̀ ń wò níta tó jáde yìí eléyìí ò ní jáṣe mọ́ fún yín o òkè là ń kẹ́rin òkè là ń kẹ́fọ̀n òkè là ń kàgbàmù rere òkè lẹ́mú rusí Àṣìfá Sake òkè lẹ́ẹ̀ máa lọ adẹ́yìn àti gbogbo ẹgbẹ́ òróró Progressive Union lápapọ̀ àti gbogbo yín pátápátá pé ẹ kú gbèlú Iyesi lárugẹ kò ní bàjẹ́ o ìlú Iyesi la wà tàgbé ń ṣeré lọ́wọ́ ìlú lónìrànràn ìlú lóríṣiríṣi ló máa ń wáyé bí a bá ti ń ṣọdún eégún báyìí ìlẹ̀kẹ̀ ògbórí àtẹ̀wọlé ọmọgbélé bàbá ẹ̀ níyì ẹ̀kú ọdún baálé ọkọ̀ ìlú lẹ́rí tí wọ́n gún wà tí wọ́n jókòó yẹ̀mẹ̀yẹ̀mẹ̀ yìí bákan náà ni akérògùn tìlú Iyesi àwọn olóyè baálẹ̀ tìlú Iyesi gbogbo wọn lẹ́rí tí wọ́n jókòó sẹ̀gẹ̀sẹ̀gẹ̀ ti baálẹ̀ yìí. àwọn lẹ́rí tí ìbàrú tó ti wá kì í ijó tó ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹgbẹ́ ohun tó nílò ń wí egun ìbàrú gan bẹ̀rẹ̀ sí tẹ̀lélù ó gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan èjèèjì akínyìn o. lẹ́yìn tí ìbàrú ti dé ilé baálẹ̀ tó ti wọ̀lú lọ tó ti kọsẹ̀ káàkiri ó dà pé òde fẹ́ yá baálẹ̀ ti ṣíwájú
baálẹ̀ náà ń fẹsẹ̀ rajó àgbébí bàbá kò ní àgbà kọ́mọdé mọ̀ ó kú gìrì omi tọ́ni náà parò bàbá mo jẹ́rìí. Adisu ìlú wẹ́rẹ́wẹ́rẹ́ ni kó bá mi lù fún bàbá fi hàn pàgbà ti ń dé baálẹ̀ gan mo fẹ́ lè sọ pé baálẹ̀ ò lè ṣe bíi tíjọ́ òun nìmọ̀ ogbó ti ń dé pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá wò wá rí i pé kò ní rí àgbà kọ́mọdé mọ̀. Ọba di méjì. Ọya ìkọ̀tán òun lẹ̀ ń wò yìí. Mo tún fẹ́ kan náà mo tún kí ọ̀nà ìbùsàké ọmọ abábadé. Abábadé tí mo ń sọ lọ́wọ́lọ́wọ́ àti dára mọ́jọ́ àwọn ilẹ̀ ń wò yìí eégún ọ̀nà ìbùsàké ìyẹn ni abábadé. Ṣé mo ti sọ lẹ́ẹ̀kan pé ńgbà wo bá yá èrò àpọ̀yàmùrà ẹsẹ̀ eégún wa fẹ́ papọ̀ mọ́tò èèyàn àfi káyà ayọ́kàndá kúrò nínú rẹ̀ sí torí èrò yìí pọ̀ jù ẹ rí i pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dé èrò ti bẹ̀rẹ̀ sí ní dé ẹ̀wèrò àwọn tó jókòó àwọn tó dúró gbogbo ẹ̀ ń lọ ní rẹbutu ayélujára ìdìrẹ́gbọ̀n agbádálẹ̀ wá banana máa bá nǹkan tọ́jú akọgun tìlú Iyesi gbogbo yín pápátá ni mo kí gbogbo òróró Progressive Union ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún. Abọ́badé lẹ́rí tí ó mú ọwọ́ ọjọ́ gẹ́gẹ́ yìí Abọ́badé pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá. Ẹ jọ̀wọ́ ẹ má fi dàgé o ẹ jẹ́ ká ṣàánú ẹ̀ torí kó lè wá lọ́dún tó ń bọ̀. Ìbàrú rẹ̀ rí tí ó wà ń kalẹ̀ báyìí pẹ̀lú baálé ọkọ̀ ìlú àti àwọn olóyè tìlú Iyesi. Ọ̀pọ̀lọpọ̀ àkẹ́sọ̀ á kó pọpọ àtàjì àpọ̀ wọn lọ ní òbí ìdá ọmọ àti ọkọ̀ èmi ò ní pèsè àkẹ́sọ̀ kí n ní pèsè ara mi. Ó pàjẹ́ pò ó. Mẹ́ta ti fi lọ ọmọ ọmọwọ́ nínú aṣọ ọ̀pá méje ọmọ aláṣọ ọ̀pá èyí tó ń dúró ọ̀rọ̀ èyí tó ṣẹ́kù nínú aṣọ àkẹ́sọ̀ ó tó máa kú sẹ́ńtà múra bí aṣọ àkẹ́sọ̀ lẹ́rí báálì ọjà èrí mọ́tò kú ewédé ọ̀la mọ́tò kú òyìnbó táni ọ̀nà púpọ̀ ní àkẹ́sọ̀ ní ń darí ọkọ̀ bá àtìrí ọmọ onípẹ́pẹ́ tuntun àmú òkè ìjẹ̀bẹ̀. Àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ olùgbẹ́bọjó gbẹ́bọ jájà ọmọ olówó yalumọ. Eégún tí ẹ̀ ń wò tó ń jó lọ́wọ́ yìí ló máa ń ṣeré níjọ́ kejì ìtàdógún tí wọ́n bá ń ṣọdún eégún nílùú Ọ̀tà.
bákan náà ló máa ń ṣeré níjọ́ kejì ìdàdógún tí wọ́n bá ń ṣọdún eégún nílùú Iyesi tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa retí fọ́nrán ẹ̀ láìpẹ́ láì jìnà tó bá ti ń dijọ́ kejì ìdàdógún àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ olùgbẹ́bọjọ́gbẹ́bọ jájà ọmọ olówó yalọmọ àyọ̀lẹ́ ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ òun ló máa ṣeré. òun ló gbọ́ aṣòwò ọmọ aṣòwò bàbá kan. gbogbo àjọ máa jàkàrà ọdún yìí ni mo dúpẹ́ fún ààyè lọ́pọ̀lọpọ̀ tí wọ́n fún mi rí i pé àwa náà kópa takuntakun nínú ọdún eégún tìlú Iyesi yìí mí ní kí gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ tìlú Iyesi kí n gbàgbé olóyè mi tuntun Túndé Tàlàbí ọmọ ọba onílògbò àṣòwò ọmọ ọba aṣọ bàbá tán arípa ńlá bomi ẹ̀kúsèrè olóyè tuntun nílùú Iyesi bàbá Túndé Tàlàbí kú oríire àjẹgbó àjẹtọ́lóyè máa jẹ́ láṣẹ ọba mi Òdùmarè ìbàrú lẹ́rí tí ó ń fẹsẹ̀ rájọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú baálé ọkọ̀ ìlú àti àwọn olóyè tìlú Iyesi pẹ̀lú àwọn olóyè ọ̀jẹ̀ látòrí ọlọ́kùnrin àtórí gbogbo àwọn olóyè tó kù àkú ọdún. ayélujára dìrọ̀gbọ̀n máa gba wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí bílù yẹn ṣe ń dún àwọn tí yẹn bá mọ̀ ọ́ ṣe bí idán ló ń rí ẹ̀rí kó dúró kò tiẹ̀ mìíràn ọwọ́ ẹ̀ ló kàn ń mì nílùú dẹ̀ ń dúró bíi wọ́n ti lóró yóò gbọ́dọ̀ kọ́ lẹ́lẹ́ fún àrùwọ̀ ẹ̀bẹ̀ wọn àdàgbòrò yàyà èèyàn ló kẹ́sì níka ẹ̀sìn olóró nù ẹ̀sìn dẹ́gbọ̀n síta ni bàbá ọ̀tà ọmọ lábò mẹ́sìn òbejì ẹ̀sìn béjì wọn àyè ṣègbà tí mò ń kí lábò lọ́wọ́ ni bàbá ọ̀tà yọ ó fi hàn pọ́mọ lábò lòun náà tìlú ọ̀tà ni ó. olóyè ọ̀kẹ́rẹ́ òsẹ́kùn láwà ní ọmọ amúbíẹ̀yá ọ̀kẹ́rẹ́ òsẹ́kùn ọmọ amúbíẹ̀yá ọmọ láwà ní dóńgbó dagbandayá ọmọ ọ̀pádìjọ́ ọta ògòǹgò tí ń rìn tómitómi èrò tó gàn pé ọ̀hún ẹ̀nì ló máa díjà wá kọ́ńkọ́ bí owó ọmọ ọ̀pádìjọ́ ó ń lo gbòláṣòwò ọmọ aṣolú ọba tán ọmọ arígbá ńlá bomi ẹ̀kúsèrè àkú ọdún akú ìyèdùn bẹ́ẹ̀ ni òpé làákànlú ọmọ dàbí olúwo olóyè òpé ọ̀jẹ̀ tìlú ọ̀tà ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ bàbá bẹ́ẹ̀ ni bàbá àsàlẹ̀ ọ̀jẹ̀ tìlú ọ̀tà ọmọ nígbàsá àmàlẹ́ abígúnjẹ má bàrùn igun dá nínú ẹyẹ òrí bàtì ẹlẹ́lẹ́yẹ àwọn àgbà àkí gbogbo yín ọmọ aládòmọ́rọ́ kò ní bàjẹ́ gbogbo yín pápátá la kí baálẹ̀ ewédà ìró àkí yín.